ẹgbọ́ná ǹjọ́ wà nínú òfin orílẹ̀-èdè nàìjíríà ilẹ̀ yorùbá tàbí tìlú ògbómọ̀ṣọ́ pé ọba ló yẹ kó máa fò lórí ẹ̀sìn jẹ́ olórí ẹ̀sìn bíi khan àti chief imam ó lágbára. Prophet Nasir Israel Olúwagbémidìde ni wọ́n tún ju ìbéèrè ńlá yìí síta fún gbogbo àwọn ọmọ ìlú ògbómọ̀ṣọ́ lórí gbogbo rògbòdìyàn tó wà nínú ìlú ògbómọ̀ṣọ́ láàrin ọba Ṣọ̀ún tògbómọ̀ṣọ́ ìyẹn ọba Ghandi àti chief imam Yunus Tọ́líà wípé Prophet Nasir ní ọ̀tẹ̀ ti wọlé bẹ́ẹ̀ ni ọwọ́ òṣèlú sì ti wọ inú wàhálà tó ń lọ nínú ìlú ògbómọ̀ṣọ́ pé tí kò bá rí bẹ́ẹ̀ ọba ò tí ì pọ́dún kan ìlú ò rọgbọ wípé ǹjọ́ kan tiẹ̀ wà nínú òfin wípé ó yẹ kí chief imam ó lọ gbàṣẹ lẹ́nu ọba kó tó di pé yóò lè lọ fún ìrìn àjò personal pilgrimage bíi ti chief imam Yunus. Ọ̀rọ̀ yìí lágbára. Wọ́n ní tí ìbá wa ṣe pé ọwọ́ ọ̀tẹ̀ ti wọlé bí kò bá ṣe bẹ́ẹ̀ ǹjẹ́ pásítọ̀ Adébóyè ló tiẹ̀ fi ọba Ghandi gan jọba bí pé tí kì í bá ṣe ọ̀tẹ̀ tó ti wọnú ìran yorùbá ǹjẹ́ ọba Ghandi ṣé kò tiẹ̀ ka bíbélì rẹ̀ kò ka yékéyéké ni ṣé ò ká lágbọ́yé ni kó mọ̀ nípa bí Jésù ṣe sọ wípé ká máa ṣe ẹni tó bá ṣẹ̀ wá ká máa lẹ́mìí ìdáríjì fẹ́ni tó bá ṣẹ̀ wá. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ nínú fọ́nrán yìí ẹ̀yin èèyàn. Prophet Nasir wọ́n tún wá sojú abẹ níkò wọ́n ní àdàlúrú ọmọ má ṣàǹfààní òní ìmáàmù tuntun tí wọ́n ṣẹ̀yàn gẹ́gẹ́ bí ìmáàmù mọ́ṣáláṣí Ṣàngún. Ọ̀rọ̀ ipò nǹkan pọ̀ wéríwérí ọ̀rọ̀ jábọ́ lẹ́nu Prophet Nasir nínú fọ́nrán yìí bẹ́ẹ̀ ni wọ́n wá fún chief ìmáàmù Tọ́líà Yunus ní ìmọ̀ràn kan tó ṣe kókó tó ṣe pàtàkì. Kí ni ìmọ̀ràn tí wọ́n gba chief ìmáàmù? Ẹ̀yin èèyàn you are welcome to Crossblog TV. Remember to subscribe, like, share and follow us. Ẹ tún jẹ́ àjọ wo fọ́nrán yìí ká gbọ́ wìrìwìrì ọ̀rọ̀ tó jábọ́ lẹ́nu Prophet Nasir Olúwagbémidìde nípa gbogbo ohun tó ń lọ nínú ìlú Ògbómọ̀ṣọ́ láàrin chief ìmáàmù àti ọba Ghandi. Kẹ̀sì máa bá mi fèrò yín lórí ẹ̀ sí comment. Ìkíní nípa ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ tí ń lọ lọ́wọ́lọ́wọ́ mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ gbogbo ẹ̀yin àyànfẹ́. Ṣé ó wà nínú mo dẹ̀ fẹ́ béèrè lọ́wọ́ gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ kárí ayé àtẹ̀yìn tẹ́ ẹ gbọ́ mi àti ọba Ghandi Ọláoyè ṣé ó wà nínú ilẹ̀ ó wà ní òfin Nàìjíríà òfin ilẹ̀ Yorùbá òfin ìlú Ògbómọ̀ṣọ́ wípé ọba ni yóò máa fi olórí ẹ̀sìn jẹ ṣé ẹ ti gbọ́ bẹ́ẹ̀ rí ṣé ẹ gbọ́ bẹ́ẹ̀ rí kó jẹ́ pé ọba ni yóò máa yan kan chairman o yóò máa yan chief imam ọ̀tẹ̀ ti wọlé òṣèlú ti wọlé nílùú ìyàwó mi mo rí ọba mo rí ẹni tó gbé ọba lọ ilé ẹjọ́ tí ọba dẹ̀ ní pé ẹ lọ withdraw kéèsì yẹn wá pọ̀rọ̀ ilé ni ní kóòtù wọ́n dẹ̀ lọ fi ilé ṣe kíni o wọ́n fi parí ẹ̀ irú ọba bẹ́ẹ̀ ló yọ ní Ghandi ló yọ ṣe ní Ògbómọ̀ṣọ́. ọ̀tẹ̀ tí ń dalẹ̀ Yorùbá rú a sì náà fẹ́ gbòmìnira ibo la ti rí òmìnira gbà ṣé nínú wúruwúru yìí nínú yànyàn yìí. Number 2 question torí àwọn aríjẹ nídìí màdàrú wọn ò nílé sọ̀tọ̀. Number 2 ṣé ó wà nínú òfin Nàìjíríà àbí òfin ìlú pé bí n bá fẹ́ travel òjòyè ìlú mo gbọ́dọ̀ lọ gbàṣẹ lọ́wọ́ ọba ni personal journey pilgrimage tí kanṣama bá fẹ́ travel ó gbọ́dọ̀ lọ bá ọba pé mo fẹ́ travel ṣé ìlú ló fẹ́ rán mi lọ ni kí ló ń ṣe wá gan nílẹ̀ Yorùbá irú ìṣòro wo ló bá wa ọ̀tẹ̀ mà wà láyé o. Number 3 ọjọba ọtí ìpọ́dún kan ìlú ò rọgbọ. Number 3 nínú ìbéèrè tí mo ń bi gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ léèrè tẹ́ ẹ bá wà ń bí àtàwọn tó ń gbọ́ mi kárí ayé ẹjọ́ ogun ó sinmi
ṣé bàbá mi Adébóyè ló fi Gandhi jọba fisikálì lórí mídíà káàkiri yàtọ̀ sí àwọn ìlú òun ló fi sórí aga ní tẹ̀mí. Ṣé nínú gbogbo àwọn pásítọ̀ bàbá Adébóyè sáàrẹ́ ni tó gbé lọ lẹ́jọ́? Bàbá tó wà ní ṣọ́ọ̀ṣì tó tóbi jù ìlú Yọ̀mádé ó fojú bàbá rí lórí mídíà káàkiri ní sílò ọdún yìí olùkọ́mínà ní oṣù yìí ó wá sí camp ó bá bàbá jẹ olùkọ́mínà kí ló dé tí bàbá ò lè. Tá a bá jà sáà kí n parí ẹ̀ ni èwo ni kọ́ba kan má ti kú ká máa ṣe kíni ká máa fìmí ìjẹ ọ̀tẹ̀ ti wọlé ọ̀tẹ̀ ti ṣe kíni o ó ti wọlé. Ní ìtẹ̀síwájú ṣèbí Gandhi ṣèbí pásítọ̀ ni ṣé kò ka Bíbélì dé ìkòríta pé ẹ wá àlàáfíà pẹ̀lú gbogbo. Ṣé kò ká nínú Bíbélì pé ẹ bọ́ ta rẹ̀rẹ̀? Ṣé kò ká nínú Bíbélì pé bí ọ̀nà ènìyàn bá wọ Ọlọ́run yóò máa bọ́ ta rẹ̀ gbé ní à? Ṣé wọ́n ní kó rọ ọ̀tá lóyè ni? Ẹni dáa fún gbogbo àwọn tó ń sàléjì kílẹ̀ Yorùbá máa bàjẹ́ gba àwọn tírí jẹ nídìí màdàrú. Ṣé ọba Gandhi Ọláoyè pẹ̀lú pásọ̀ pẹ̀lú àmì òróró orí rẹ̀ gbogbo ṣé kò ká nínú Bíbélì pé dárí ẹ̀ṣẹ̀ wa jì wá kọ́ wa bí a ti ń dáríjì àwọn? Ṣé kò ká Bíbélì débẹ̀ ni? Ogun àìnídáríjì ogun àti ẹ̀mí ìgbẹ̀san. I'm sorry to say this. Ìmáàmù tí òun àtọ̀bájọ́ ń jà ó yẹ kí ó lọ ronú kó tún àkókò àtìgbà rẹ̀ ṣe. Ká pe wèrè lọ́kọ ìyàwó kó já ṣèkínní ká ràn kó lọ ọ̀dọ̀ kábíyèsí sọ́rí ká dẹ̀ máa tún ìlú ṣe lọ. Ẹnìkan ṣoṣo olórí burúkú tó wà láàárín àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọmọ máṣàfàní tó wà nù wọn lẹni tá a fi ń joyè èyí tó lóun jẹ́ ìmáàmù tuntun nínú ààfin yẹn máṣàfàní èèyàn ni àti gbogbo àwọn tó tì wọ́n lẹ́yìn láti dà ìlú Ògbómọ̀ṣọ́ nílẹ̀ Yorùbá. Tó o bá ti rí ẹni tí gboyè ẹnìkejì rẹ̀ láì kú bàbá ẹ̀sẹ̀ já parí kínní ìmáàmù tuntun yẹn àdàlúrú ni. Gbogbo Ìsìlámì tó sọ̀pọ̀tì pé ká máa rọ ìmáàmù ìlú lóyè kọ́ba máa fìkan jẹ ọmọ ọ̀run àpá ìdè ni wọ́n. Tí wàhálà bá wà a máa jókòó ká ṣe kíni o ká parí ẹ̀ ni. Ọlọ́run Jésù àtàwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ṣe kíni o wọ́n jà pẹ̀lú Pétérù. Ìjà lè wá at any time tó bá wá ọba tó bá jọ ọba gidi tó jọ ọba tọ́lọ́run yàn tí ìṣòṣèlú ló yàn á fi ọgbọ́n ṣe kíni o wá àlàáfíà. Nígbà tí wọ́n fi ìbẹ̀rẹ̀ ọba wọn ṣe ìjà yìí ní ìsìn báyìí ta ni yóò mọ òun fúnra rẹ̀ kí Gandhi ta ló sọ pé ọjọ́ ọ̀la wọn ò tí ì lè yọ ní ipò pẹ̀lú bó ṣèlú ṣe ń lọ yìí take note ìyẹn ní tí gbogbo ọmọ ìlú Ògbómọ̀ṣọ́. Ó ga o ọ̀rọ̀ rí rẹpẹtẹ o ẹ̀yin èèyàn ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu wòlíì Násírù Olúwàgbémidìde nípa ohun tó ń lọ nínú ìlú Ògbómọ̀ṣọ́. Wọ́n ní kí ìmáàmù Tọ́líyá Yunus kó lọ bẹ ọba Gandhi kí àlàáfíà kó lè jọba nínú ìlú Ògbómọ̀ṣọ́ kó sì máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí chief imam kó máa báṣẹ́ ẹ̀ lọ. Ẹ tún gbọ́n tán pé ìmáàmù tuntun tí wọ́n ṣẹ̀yàn wọn ní àdàlóró ni. Ó ga eléyìí tún lẹ ti kẹ́ àwọn ọ̀rọ̀ yìí ó lágbára. Ẹ̀yin èèyàn ojú wo lẹ fi wo gbogbo ọ̀rọ̀ tí Prophet Nasiru sọ kalẹ̀ yìí ìyàwó ló kọ sí yín bó ló ṣe rí lára tiyín ẹ máa jù sí comment and please don't forget to subscribe, like, share and follow us. Thanks for watching.